ẹni tá à ń wí ó dé ẹni tá à ń wí ó dé aláàfin tuntun ó ti dé kábíyèsí ti dé aláàfin tuntun ti dé ọ̀wọ́ adé ti dé aláàfin tuntun ti dé kábíyèsí ọba aláàfin tuntun ọba ti dé o ọba ti dé sí ìlú Ọ̀yọ́ láti bẹ̀rẹ̀ àwọn ètò tó yẹ ètò tó tọ́ fún ayẹyẹ ìgbadé ìwúyè aláàfin tuntun ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé. ṣé gbàgbé ṣe rántí wípé láti bí ọlọ́sẹ̀ mẹ́ta mẹ́rin sẹ́yìn ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti kéde ọjọ́ karùn-ún oṣù kẹrin gẹ́gẹ́ bí ọjọ́ ìwúyè ọjọ́ ìgbadé fún kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé gẹ́gẹ́ bí aláàfin tuntun. Tí àwọn èèyàn wá ń látìgbà tí ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé tó ti gba ìwé ẹ̀rí àti ọ̀pá àṣẹ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Olúwaṣèyí Mákindé bí ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta ó ní kábíyèsí ti padà sórílẹ̀-èdè Canada. Pípadà tí kábíyèsí padà sórílẹ̀-èdè Canada tí wọ́n ń gbé tẹ́lẹ̀ ní oríṣiríṣi awuye àti àwọn ọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ sí í súyọ wípé kí ló lè dé kí ló lè ṣẹlẹ̀ tí kábíyèsí tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde tó ṣẹ̀ṣẹ̀ gba ìwé ẹ̀rí àti ọ̀pá àṣẹ lọ́wọ́ gómìnà Olúwaṣèyí Mákindé lọ́wọ́ ìjọba kí ló dé tó ń fi wá tètè yára padà sí ìlú Canada láì tí ì wọ̀ pẹ̀bí. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín wípé kábíyèsí ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé ó ti padà sórílẹ̀-èdè Nàìjíríà ó sì ti wọ ìlú Ọ̀yọ́ wá lónìí ọjọ́ kẹfà oṣù kẹta ọdún tá a wà yìí láti jẹ́ pé kí kábíyèsí tuntun kó wọ ìpẹ̀bí kó bẹ̀rẹ̀ àwọn ètò gẹ́gẹ́ bí ìlànà àti ìṣẹ̀ṣe tí wọ́n máa ń ṣe nílùú Ọ̀yọ́ fẹ́ni tí ó bá wà gorí àpèrè Aláàfin tìlú Ọ̀yọ́. Ẹ jẹ́ kí n mú bí ọba Aláàfin tuntun bó ṣe wọ ìlú Ọ̀yọ́ wá ẹ jẹ́ kí n mú wá fún yín kẹrù báwọn èèyàn bí wọ́n ṣe ń yí ọ̀sẹ̀ẹ̀sẹ̀ mọ́ kábíyèsí ọba tuntun Aláàfin fúnlùú Ọ̀yọ́. Ìyẹn ní abala tibẹ̀ yẹn lórí ọ̀rọ̀ Ramani àfáà Ramani nílùú Ìlọrin tí wọ́n ní ó pa Yétúndé Afsor Lawal nílùú Ìlọrin tí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kwara tí wọ́n padà gbé ẹjọ́ rẹ̀ lọ sí ilé ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin tí ilé ẹjọ́ fi sún ìjókòó ìgbẹ́jọ́ sí ọjọ́ kẹfà oṣù kẹta ọdún tá a wà yìí. Mo láyọ̀ láti sọ fún yín pé ìjókòó ìgbẹ́jọ́ wáyé ọjọ́ kẹfà oṣù kẹta ọdún tá a wà yìí. Kí wá ló ṣẹlẹ̀ nílé ẹjọ́? Kí ni àwọn nǹkan tó wáyé nílé ẹjọ́ lónìí? Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí n mú wá fún yín ká jọ wò ó ká jọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ nílé ẹjọ́
lónìí lórí ọ̀rọ̀ Rahmon àfáà Rahmon tí wọ́n lọ pa Yétúndé Lawal nílùú Ìlọrin. ẹ já gbọ́. èmi Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein Saddam. ẹjọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí ẹnu tí ó ti ó ṣeéṣe kí àwọn amọ̀ọ́mọ àwọn ẹgbẹ́ court bẹ́ẹ̀ ni kẹ́yìn ó gbọ́ yé dáadáa lọ sọ fún gbogbo ayé lè jẹ̀kọ́ ní tó ṣẹlẹ̀ ṣàlàyé tó ṣẹlẹ̀. a dúpẹ́ fún Ọlọ́run gbà tí wọ́n kó àwọn ẹlẹ́ṣẹ̀ náà dé ilé ẹjọ́ lénìí àwọn agbẹjọ́rò announce appearance wọn èmi náà àti àwọn tíìmù mi là ń dúró fún àwọn fámìlì ọmọ tí wọ́n pa yìí àwọn là ń represent fámìlì ọmọ tí wọ́n pa so we have not dey mention case náà as usual tí gbogbo kálukú announce appearance wa tán lọ́yà láti Ministry of Justice ti wá láti take over case náà àti police prosecutor àti lọ́yà Ministry of Justice gbogbo wọn jọmọ ṣiṣẹ́ pọ̀ nísìn láti yẹn ṣẹlẹ̀ tán wọ́n á announce pé DPP advice ti wá láti Ministry of Justice pé wọ́n ní case láti answer wọ́n sì ti fáìlì pépà tó tọ́ sí High Court tó lágbára àti gbọ́ ẹjọ́ yìí originally tí ń túmọ̀ sí pé wọ́n ti prefer charge sí High Court so láti bí báyìí lẹ́yìn òní High Court ni wọ́n mọ̀ kó wọn lọ tí wọ́n ti lọ gbọ́ ẹjọ́ wọn so charge ti wà ní High Court and they will be moved to the High Court tó máa ti wá àárẹ̀ ni wọn ní High Court wọ́n padà wá terminate kéèsì tìbí yóò jà sí pé High Court ni wọ́n máa gbọ́ ẹjọ́ wọn lọ tó ṣẹlẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ṣé ẹni bàbá láti sọ fún wa kí a rí pé àwọn kankan ní náà tún ṣẹlẹ̀. nǹkan míì tó ṣẹlẹ̀ ni pé ọmọ tí ó pààyàn yẹn Abrahaman ó náwó pé òun fẹ́ sọ̀rọ̀ adájọ́ wa ní kí ló ní wí ó ṣàn ṣàlàyé fún kóòtù wípé òun nìkan lòun dáràn àwọn ìyókù tí wọ́n kó pọ̀ mọ́ òun ọmọ nǹkan kan nípa rẹ̀ sódà kí ilé ẹjọ́ ó dákun kan bá òun tú wọn lẹ̀ ilé ẹjọ́ sì sọ fún yín pé tó bá fẹ́ béèrè irú yẹn tó bá dé High Court níbi tí wọ́n ń kó wọn lọ kó lọ béèrè níbẹ̀ tí wọ́n bá fíìlì pé yẹ kán tú wọn lẹ̀ níbẹ̀ wọ́n mọ̀ ṣe yẹn fún wọn nígbà tí advice ti dé láti Ministry of Justice tó ń ṣe prefer charge yẹn kán mọ̀ lọ sí High Court kán mọ̀ lọ yàn yòókù mẹ́. Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein Saddam lèmi jẹ́ èmi ni mo wà nìkan nínú àwọn agbẹjọ́rò tó ń rẹpísẹ́ǹtì àwọn fámìlì Hafsa ọmọ tí wọ́n pátá and hold the watching brief for the family for the nominal complainant. ẹ dábò sí ọ̀daràn náà ti ní agbẹjọ́rò. kò tí Abrahaman ò tí ì lágbẹjọ́rò but àwọn mẹ́rin tó kù ti ní agbẹjọ́rò tó ń rẹpísẹ́ǹtì wọn lẹ́nu. ṣé lè sọ fún wa pé ọjọ́ tí High Court ti mú fún wọn àti mú déètì ti High Court but wọn àjọnu eléyìí sí 20th of March pending the time tí wọn fi àárẹ̀ ni wọn ní High Court kan fi wá terminate tb. ní ṣókí kí ni Abrahaman ṣe tó fi wá ní ẹjọ́. ẹ̀sùn tí wọ́n fi kàn án gẹ́gẹ́ bí òfin ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó pààyàn tó já sí pé ẹ̀sùn yẹn bá ṣe wí yìí ó sì dìgbà tí wọ́n bá dé High Court tí wọ́n bá fi ẹsẹ̀ ẹ̀sùn náà múlẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú kí ẹnìkankan nu wa ó tó lè sọ emphatically wípé bó ti rí nù gẹ́gẹ́ bí òfin wa ṣe gbà á ní ààyè ẹ̀sùn apààyàn náà. ní àárín ẹ̀dá kò fẹ́ jẹ́ kí gbogbo ayé kí wọ́n jẹ àǹfààní ẹ̀kọ́ nípa lọ ọ̀rọ̀ tí ọ̀rẹ́ wa béèrè lọ́wọ́ yìí. Yes sir. tí ẹ sì dáhùn rẹ̀ wípé gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi fẹ́. Yes sir. èmi gbé ọ̀rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ níjọ́ ni pé arákùnrin tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó pààyàn ṣùgbọ́n lábẹ́ kọ́mẹ̀ntì èébú ni mo kàn rí lọ wípé ní ẹ̀gbọ́ àwọn òkùnrin wọ́n ní wọ́n fẹ́ sùn kàn ṣé wọ́n fẹ́ sùn fẹ́lẹ́ kẹ́rin ní àbíkẹ́ ló pààyàn kẹ́ ṣàlàyé lórí ọ̀rọ̀ dáadáa. ṣe rí káwọn tí wọ́n ń bú mi lé mọ̀ wípé mo mọ tí ì ṣe. ṣe rí kọ́mẹ̀ntì orí social media kì í ṣe gbogbo ẹni tó wà lórí social media tí ń kọ́mẹ̀ntì lérí wọn pé kì í ṣe gbogbo ẹni tí ń bẹ ń bẹ lórẹ́dí àti kẹ́kọ̀ọ́ tó rọ́pọ̀lọpọ̀ ò lẹ́kọ̀ọ́ láti lé ẹni tẹ́kọ̀ọ́ bá wà lára ẹ̀ láti lé ní ó rẹ́dí àti kẹ́kọ̀ọ́ látara tí bá ń rí àti tí ń bá ń gbọ́ so gbogbo ẹni tẹ́ bá ti rí tí máa ti ń bọ́ sórí social media instead kó express opinion tiẹ̀ tí bá ti ń bú yàn ẹ ti rí pé nínú àwọn kàtígórì àwọn tí rí wọn ò pé tí ó sì lẹ́kọ̀ọ́ lélẹ́yìí wà bó ti rí nu. Lastly from my head, yes, sir. Lastly from there is a recent advocate for
that governor should be signing death warrants. Yeah. And again, there is an advocate that is eliminate anything like capital offense that requires governor signing death warrant. On your position as a lawyer, where do you stand? If we eliminate capital offenses that will warrant governors signing death warrants, we are doomed. Society English. The problem we will face in the society will be enormous, and we will not be able to curb it. If there are no punishments for capital offenses, if there are no capital punishment for capital offenses again, I believe you mean people will take somebody on the roadside, slaughter him, and tell you that let them take me to court. Nothing will happen afterward, and who that would have died, and that will be the end of it. If that is successfully done, we are heading towards the end of this generation. Are you now advocating for signing of death warrants? Yes, I do. I do. Your position on what you have in this society? I'm a legal practitioner and a lecturer at the University of Ilorin, and Dr. Folon Sharma the same, popularly called Saddam. Immediate past Mullah Chairman. Thank you very much. Barrister Ajasa, àwọn èèyàn retí kí ni wọ́n fẹ́ gbọ́, especially gẹ́gẹ́ bí lọ́ọ̀yà fún Ògo Ìlọrin, tí Ògo Ìlọrin sì ní interest nínú kéèsì láti wípé ká má fi ọwọ́ ra tí ò yẹ ká fọwọ́ ra mọ́lẹ̀. Kí ni ẹni sọ fún àwọn èèyàn wa? Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kí gbogbo àwọn olólùfẹ́ wa. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, orúkọ mi ò yí padà. Orúkọ mi ni Barrister Abdulkadir Adémọ́lá Àjàsá, tí mo jẹ́ lọ́ọ̀yà fún Ògo Ìlọrin. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, the first day tí wọ́n àárẹ̀ ní Abdulrahman àtàwọn tó kù ẹ̀, Ògo Ìlọrin àti president àti àwọn PR àtàwọn other members wọ́n wà ní court. On that day, prior to that day, wọ́n ti already visit family àwọn houseat tí wọ́n dẹ̀ ti kẹ́dùn pẹ̀lú wọn. So wọ́n dẹ̀ promise àwọn family yẹn pé àwọn máa ensure pé àwọn rí end of this case, and àwọn máa ensure pé justice is done. So in fulfilling that, wọ́n ti ní káà náà máa wá sí court láti wá dúró fún family houseat léyìí tí a dẹ̀ wá ṣe ní àárọ̀ yìí. But gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ by law wípé this present court, ìyẹn magistrate court, ò ní jurisdiction as far as murder case is concerned. So that is why tí wọ́n fi transfer case yẹn lọ sí appropriate court tó ní jurisdiction, which is high court. But today, nígbà tí wọ́n pe case yẹn, àwọn ministry of justice àwọn náà ti already wá telling the court pé àwọn ti already prefer charge ní high court against the Rahman àtàwọn tó kù ẹ̀. So therefore, court yìí tó jẹ́ magistrate court yìí ò ní jurisdiction láti gbọ́ case yẹn whatsoever. The best for this court is to wait for the arraignment of Abdulrahman and other and his cohorts at the high court, which I believe at the next adjourned date ibẹ̀ náà ni wọ́n ti arraign wọn. Tó bá dẹ̀ ti lè arraign wọn bẹ́ẹ̀, wọ́n á wá sí court yìí láti wá terminate proceeding àti láti wá terminate case yẹn. So bí ó ṣe jẹ́ nìyẹn. So thank God wípé wọ́n ti prefer charge against wọn. So we will be waiting for the next adjourned date, the date for the arraignment of Rahman and others. So but thank God today, àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù tí wọ́n arraign pẹ̀lú Rahman, wọ́n ti wà represented, they have a legal representation. But in law, if Rahman did not have a legal representation, there is no way we can move forward. So for those people yearning, agitating that nobody should stand for Rahman because he's a criminal, it's because they don't know what the law says about that. The law is very clear, especially Constitution of Nigeria, that every criminal or every accused person is entitled to be represented by a legal practitioner of his own choice. So therefore, in order to it will help us to get the justice we deserve or the justice we are yearning for.
if this Abdulrahman ẹni tó pààyàn gangan yìí tí ò bá ní representation ní kóòtù a lè lọ anywhere we move nowhere so. kò túmọ̀ sí pé lọ́ọ̀yà tó dúró fún mi a lè bú lọ́ọ̀yà wípé ó ṣe dúró fún wọn ò lè bú lọ́ọ̀yà wọn ò tí ì ní lọ́ọ̀yà presently àwọn mẹ́rin tó kù ló ní lọ́ọ̀yà. tó jẹ́ kí n máa bẹ̀rẹ̀ lẹ́yìn ni wípé àwọn kan sọ pé àwọn ń fẹ́ wo lórí burúkú lọ́ọ̀yà wọ́n sọ ní sèṣì tí ó dúró fún so ọjà sí pé bí lọ́ọ̀yà ṣe dúró fún yẹn ó normal lábẹ́ òfin. a sì lè bú lọ́ọ̀yà kó ṣe dúró fún yẹn. wọn ò lè bú lọ́ọ̀yà because òfin sọ pé irú àwọn accused person ní right to a legal practitioner of his own choice and in a matter like this tó jẹ́ capital offence a murder case for that matter tó bá yẹ pé justice táwa ń wá táwọn tó ń pariwo yẹn náà ń wá tí gbogbo wa náà ń sọ pé à ń wá ó nídìí ká wá bá ṣe ṣagbátẹrù bí lọ́yọ̀ ó ṣe represent Ramon ní kóòtù ni tó bá yẹ pé justice yẹn a fẹ́ tètè rí on time bá a bá tiẹ̀ kí ó ní representation yóò jẹ́ kí justice yẹn kó wà delayed wọ́n dẹ̀ ní justice delay is a justice denied so ẹ jẹ́ kí gbogbo aká parapọ̀ láti ensure pé wọ́n tètè wá lọ́ọ̀yà fún Abdulrahman so that justice ta fẹ́ yẹn a lè tètè rí ní àsìkò. mo lérò pé ẹ̀yin náà gbọ́ àlàyé ohun tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí lórí ọ̀rọ̀ Rahmon Alfa Rahmon tí wọ́n lọ pa Yétúndé Afsor Lawal nílùú Ìlọrin. Bí nǹkan bá ṣe ń lọ a máa fi tó yín létí lórí ìṣẹ̀lẹ̀ yẹn àníjẹ́ tí yín ó di. Ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ ẹ bá ní tẹ notification bell kẹ́ ẹ sì bá ní subscribe kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá láti máa gbọ́ wá lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́ àwọn rere yìí.